Adúkẹ́ máa ha ẹ má bí látẹ̀ nǹkan tí mo fi ń kó fún mi jù ẹ má bí mà oúnjẹ yìí máa tún rédí ẹ̀. Kí ló dé tó ń pọ̀? Kí máa yẹ? Ṣó máa mú? Rárá mà. Ẹ̀ṣẹ̀ mi ta ni mo ṣe kí ló dé èyí pọ̀ jù fún mi. Adébímpé kí ló tún dé báyìí torí Ọlọ́run mo ti wo gbogbo bẹ́ẹ̀ ń sìn mo ṣe dágbére fún ẹ pé mò ń jáde mo tún ti wo kitchen wo everything ó wà ń bí báyìí kí ni nǹkan tó tún ṣẹlẹ̀ this time. Doctor. ó tún sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí. Olú. Olú. Kí lè ṣe mi ó ṣe jẹ́ mi nìkan. I'm getting tired. Say, Adébímpé, má jẹ́ ká wá rò báyìí náà. Má jẹ́ kí ká wá joyè aláìmoore sọ́lọ́run. Yes, you and I know very much that our doctors confirm through several diagnoses and tests that we consume we're capable of giving birth to children. We're good to go. We're a wonderful couple. We're okay. You're going to go to matter now. But the pressure is on me. I know. I understand you. I know very much. But then, you're going to matter in no relationship. Do you know what we should be considering? The love between us. Oh, let me tell you one thing. Only were very hard to believe, but it's just the truth. They don't call them all. Yes. Austrian CRB. Come on. Don't call them all. Alafia Chief alone. Oh no. Sorry, my baby. At the right time, alone. God Almighty will do wonders in our life. Emi lo fẹ́ now. Emi tí mo dẹ̀ fẹ́, emi tó dẹ̀ fẹ́. I'm not complaining. Ọlọ́run máa ṣọmọ now. Ṣé o ní faith ni? Don't you have belief? I'm sorry, my baby. I love you. What is important? Come, jọ̀ọ́ torí t'Ọlọ́run, ohun tó bá bẹ́ẹ̀ sọ ni, òun kò gbọ́ o. Ibi tó bá fi ẹ́ sí, ibẹ̀ ni kò jókòó sí o. Jọ̀ọ́ o, ṣàánú mi, ò ní rí dààmú o. Ò ní rí dààmú. Badmus, ó dọwọ́ rẹ o. Ó dọwọ́ rẹ o. Mi dojú rẹ. Àbí kò yé?
ẹ tí ó ti wá mú ọmọ yìí síta ẹ má jẹ́ kó máa ṣòro ju ó jàre. O ṣeun aya mi. ibi tí ó ti ń wáyé káàkiri inú ilé náà. ìyàwó mi Badmus gbogbo ohun tí mo bọ́ sọ ọ̀ gbọ́dọ̀ gbàgbé o ìyàwó mi ó dọwọ́ rẹ o gbogbo yóò nǹkan ọmọ yìí lè ṣe bó bá ti dọ́dọ̀ yín mo fẹ́ kó o fà mọ́ra kó o fi sí pé ìwọ ló bí àbí kò yé nítorí gbogbo gbàkọ́ ni ọkọ rẹ ó gbélé bóun bá ti gbabiṣẹ́ lọ ẹ̀yin méjèèjì ni ó kù nínú ilé mo sì nígbàgbọ́ pẹ̀lú àṣẹ Elédùà pé kóró tọmọ ìbá dáṣẹ̀ wọnú ilé yín ìwọ náà ó finú ṣoyún ó sì fẹ̀yìn gbọ́mọ pọ̀ ọlẹ̀ ayọ̀ ó sọnù ìwọ náà àbọ̀ gbọ́. dáàdi so gbogbo eléyìí tá a ti sọ nínú ilé lémi àti àsọkùnrin sọkùnrin dandan ni kí a tún wá tún gbé síta ẹ wo ó lè má yé yín. sáwọn ọmọ pẹ́ tó nílé. olónílé lóòótọ́ olóní èmi náà bá jiyàn ẹ̀ ìyá gbogbo àdúgbò ni bó ṣe wà yẹn ó tiẹ̀ jẹ́ pé bóyá kò tí ì sí kan lọ́dọ̀ wa tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa ṣe láìpẹ́ yìí ẹ wo àwọn boys ládùúgbò tẹ́ ẹ bá rí òun àti wọn ìyá àwọn boys náà pé bó ṣe wà yẹn. fún ìyá bọ́ọ̀sì ọ̀kadì ọwọ́ tó fi mọ́mọ́ yìí náà bí àwọn bọ́ọ̀sì náà nìkan fi mú àbí kò yé yọ̀ọ̀dà fún yín. Badmus n bó ti yẹ kó o ṣe lé fún mi nulẹ̀ àbí wò. dáàdì mo ti ṣe fún yẹn má parọ́ nígbà tá a dé ta mo ti mọ̀ ọ̀rẹ́dì mo ti sọ fún ọ pé mo ti ṣe fún yín nulẹ̀ má tún pa. sọ́ọ́dà àárín ìwàrú ni. irọ́ mo fẹ́ tún tó ní. ẹ̀mí mo ni ìyàwó mi. mo ti mọ̀ pé ẹ̀yin lẹni wọ́n lóòótọ́ ìyẹn náà lẹ́ máa sọ tẹ́ẹ̀lé fún ọ lélẹ̀ tí mo ti ní kẹfẹ́ wo ìgbẹ́lẹ̀ jáde ìyẹn mi pé ìdásíẹ́nu lé kó má tó. ẹ ṣeun o. títí ọkọ mi. wá ní wá owó tún ní gbé sórí ọmọ rẹ tí ń lọ kò sí tí ó sì fọkàn balẹ̀ ilé ayọ̀ ló ń lọ wọ́n tọ́jú rẹ̀ àbí kò yé ìyá wọlé tó dà fún ọ kò sí tí ń ṣe. ọ̀dà bọ́. ẹ̀yin ẹlẹgbẹ́ mi ti bẹ ní bọ́jú òkú o èmi títí oníbẹ̀pẹ̀ òru ti dé o. ó yẹ jáde wá ẹ wá rẹ̀ jà. ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun gidi gan ni mo dúpẹ́ o. ará yí Ẹ̀gbá o èrò ọ̀run Ẹ̀gbá torí bí ẹgbẹ́ bá lọ sóko kò ní gbàgbé arọ́ bálù kò bá lọ sóko kò ní gbàgbé oṣù bí lẹ́kẹ̀lẹ̀kẹ̀ bá lọ sóde tó ohun tẹ́ fún ni èmi títí oníbẹ̀pẹ̀ òru Iléyá o. Ota ìbẹ́pẹ. Ọ̀la tó lánàá nìyẹn. Oh yes. Exactly.
dream tí mi náà ní nìyẹn náà. Láti mo dé pé Ifá kò sí yàtọ̀. Why? What a coincidence. This is terrible. There must be a reason for this. Calm down. Calm down. Okay, there. Same dream, same day, same time. Honey? Yeah? Daddy? Yes, dear. Titi? Oh. Now that's what I get. Coincidence rather than one year. You are allowed me. Put the water in cocoa. I get back, get back. Titi. Bolo ti rí bẹ̀pẹ̀ tó ń jẹ. Ẹ ń béèrè lọ́wọ́ mi pé mo ti rí bẹ̀pẹ̀. Ẹ má béèrè irú rẹ̀ lọ́wọ́ mi mọ́ o. Torí wípé a kì í béèrè lọ́wọ́ Ṣògo wípé bolo ti rí kele. Kele. Dear. Ṣé ìwọ ra ìbẹ́pẹ wá sínú àwọn store and to be honest, definitely o mọ reason tí mo ṣe kí jẹ bẹ́pẹ. Àmì inú question wo lélẹ̀ ìwọ náà mọ̀ pé mi ò like ìbẹ́pẹ. Ó mọ̀ pé apple ni favourite food to me. Títí ìbẹ́pẹ. Láago méjì òru. Ayé mi o. Ọ̀daràn wo ṣe o realize àbí kò yẹ ọ̀rẹ́ pọ́tálì Títí ìbẹ́pẹ nínú ilé. Ariwo yín dà láàmú. Ọ̀rọ̀ fariwo mọ́ wọ̀rí connection wọ̀rí pé ṣé ọ̀rẹ́ pọ́tálì àbí. It's fine. Sọ̀rọ̀. It's fine. Ìgbà mi. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ṣé mo jẹ́ ilé owó ni? Ṣé mo jẹ́ bísíkà ṣàbí mo jẹ́ ẹ̀gbọ́rọ̀ mi àbáṣíà? Ṣé mo gbọ́ lọ́wọ́ yìí? Fún mi lówó. Mi ò fún ẹ lówó. Kúlùbù yẹ̀yẹ́ ẹ̀yẹ̀yẹ̀ kúlùbù kúlùbù yẹ̀yẹ́ ẹ̀yẹ̀yẹ̀ kúlùbù mo ti mọ̀ ẹ́ dáadáa, mo ti rí ìwò àtùkọ̀ ìpìlẹ̀ yìí. Kí fún ẹ lówó? Ṣé màá ti fún mi lówó. ẹ wọ́ bí? Ẹ mo mọ orí yín dáadáa. Ṣé wàá rí ẹ ṣe ní bí ẹ ṣe wáyé o? Ẹ́sítẹ̀tì níbí o. Ó jẹ́ kẹ́ ẹ lọ bí ẹ̀sìn màláyé gé lójú orin. Ọkẹ́ lọ yàrá pàjá. Ẹbí tó ti ń tọrọ owó àbí Ṣàngó níbi. Ó ti wà bí. Ó ti wà bí. Ó ti wà bí. Àwọn lẹ́yìn báyìí. Àwọn lẹ́yìn báyìí. Ṣé kò ṣe? Ẹ ń lọ sọ́jà. Ṣé mi? Wọ́n ń lọ sọ́jà. Máa lọ sọ́jà. Ẹ ń bọ̀ lọ́ra akọ bẹ̀ lọ́jà ni. Sálọ́jà sálọ́jà. Wọ́n máa lọ sọ́jà. Ẹ̀yin náà máa lọ́jà. Wọ́n lọ ọjà. Ẹ̀yin náà máa lọ́jà. Wọ́n lọ sọ́jà. Olúwa máa ṣàánú ayé wa o. Wọ́n ti gbé kólósì ẹwẹ́wẹ́. Kíyàn wà lé ayé kó o bàtà búùtù láì lọ gbá bọ́ọ̀lù ní fíìdì. Àti sílípàsì kan ṣo. Wọ́n ti tó máa lọ. Sọ́lọ́jà. Ẹ̀yin náà ẹ máa lọ́jà. Kò ní dá fún yín. Wọ́n ti làwúrò orí burúkú rẹ̀. Kò mú mi o. Mo fẹ́ dànù. Ọ̀dẹ́ èsì kò wọlé o. Kólóbù yẹ̀yẹ́ ọ̀yẹ̀yẹ́ kólóbù tẹ̀lé kí orin tó kọ. Bíìtì ó máa tó bá fi bíìtì sínú ẹ̀ ìdí wáìkì ló máa mí sí. Ẹ bá wà mí mọ́ ẹ́sítẹ̀tì níbí o ṣẹ́gbọ́n. Dàbí ẹ kò sọ pé ẹ jókòó ṣé o ti rí chair tí mo ti wá complain gbogbo orúkọ báyìí fún ìkẹlẹ ni. Ẹ wò dádì ẹ kàn mú ọ̀rọ̀ yẹn with levity mo ń pariwo lójoojúmọ́ gbogbo ẹ ṣe ṣẹlẹ̀ lójú ni mò ń pè ẹ inú ẹ wòrà yín ṣé bí mo ṣe àtẹ̀sí gbogbo nǹkan tí mo ṣe sí tẹ́lẹ̀ ṣé mo ṣe ń sẹ̀ǹdẹ̀ ní ni mo ní nǹkan tí affect iléeṣẹ́ mi ó ti affect everything ọmọ yẹn kàn dé ó kàn mú serious misfortune ló kù bá mi ẹni kì í ṣe sùúrù irú sùúrù wo nìyẹn mi ò ṣe sùúrù mọ́.
igi tá a gbé lápá tẹ̀ lójú kò tẹ́mi náà lọ́rùn ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ gbogbo tó o ṣe ń pè mí lórí fóònù tó o sọ fún mi ó yé mi náà ṣé inú mi dùn sí ni ó wàá ṣe sùúrù ni wò ó ṣe mọ́tàn ó ti náwọn ìgbésẹ̀ tẹ́mi náà ti gbé kó tó dé kò yé gbogbo àwọn nǹkan kan wà tá a ti ṣe àmọ́ ní ìtọ́wá wá fúnra rẹ̀ ọ wà farabalẹ̀ àwọn awokùn ó débí láìpẹ́ yìí àjọ dé ìlú Èkó ni. ẹ wò ó kọ́ dé láago mọ́kànlá alẹ́ ibi iná ti máa bá mi alá oríṣiríṣi gbogbo nǹkan tí mi ò kiri tẹ́lẹ̀ ṣé kò tí máa fẹ́ tẹ̀ yín náà ẹ mọ iye tẹ́ǹtì máa náwó sí tí máa náwó sí always tí mi ò bá tiẹ̀ wá bí báyìí kò láwọn tí máa ní kọ́ máa kó nǹkan wá fún yín gba ti ṣẹ́ mi àtẹ́rìtì gbogbo ẹ lọ́mọ ẹ wò ó tó bá tiẹ̀ ti dé ń sìn ẹ jẹ́ kí wọ́n wá gbé ọmọ yín ó wà ń bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣe o ẹ jẹ́ kí wọ́n wá gbé àálàlà ẹ wo tí bá kàn díjú ordinary lamp ọ̀dà wọn á ṣe gbọ́mọ̀ pọ̀ ìbọn rẹ̀ yé mi bàbá jẹ́ wọn náà ló gbọ́mọ̀ yìí kọ́ kí ló ṣe àtúntò fọkànbalẹ̀. ẹ wo dádì pẹ̀lú ilé tó ṣe tó wá jẹ́ mi mo pín máa ti pa dànù ẹni á ti pa dànù kọ́ máa sọ pé bóyá èèyàn pa torí kò kí sọmọ ìyá mi. nínú gbóyàn lọ́rùn wá wò àwọn aláwo wọn ò lè àjọ̀dé kò ní asa tètè ní wojú ọjọ́ arìnrìngbàrà ní wojú ọ̀nà àṣàṣì ní pẹlẹsàṣì ẹ̀fọ́ ní pẹlẹbọ mọ́kìtì ọ̀gá bá jí orí ara ní jí ilé. eégún lẹ́ni mímí sẹ́ni ẹgbẹ́ létí àwọn lẹ́ni mímí sẹ́ni ọtí láyà èmi tí mo sá kílókù ẹ̀ náà títí láyọ̀ mọ̀ pé ẹ báyìí tàtí wẹrẹ bá ń tẹ̀kú tẹ́lẹ̀ àsùnmọ́lẹ̀ ìpàdé báyìí ti di àjà títí láyọ̀ tí n bá pè é kó jẹ́ mi àkọ́kọ́ rẹ nu títí láyọ̀ ẹ̀kejì rẹ o tí n bá pè é lẹ́kẹ̀tẹ́ tó bá jẹ́ mi ọ̀ọ́dẹ wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ọ̀ọ́dẹ àkùtẹ́ jẹ́mọ̀jẹ́mọ̀ ọ̀ọ́dẹ àlámù tí jẹlẹ́gbẹ́ ògiri kó wá jẹ́ mi tàti wẹrẹ tẹkútẹ́lẹ́ títí láyọ̀ sọ̀rọ̀ kí ló wá dé kọjú sí mi má kẹ́yìn sí mi ojúkòrò ìpojúkòrò jẹ mo fẹ́ rojú rẹ jẹ́ kémi àti ẹ fojú rí jú ọgbọ́n ni mo ní ọkọjú sí mi ẹ gbà mí ẹ̀mí ẹ̀rọ àjímúṣẹ́ àwọn ogun láyà ọ ní kí ni ìṣẹ̀nu tó bá ní kí ni lọ́ọ̀ṣẹ̀ lọ́sẹ̀ bẹ́ẹ̀ yìí lálẹ́ kó tó bá ní kí ni kan ṣe àṣẹ bẹ́ẹ̀ wẹ̀wù ẹ̀jẹ̀ tó bá ní kí ni ẹni ó ṣe rí ṣe bẹ́ẹ̀ rí yàṣọ tó bá ní kí ni àgbà rí ó ṣe àṣẹ bẹ́ẹ̀ ayé òun lórí sẹ́rẹ́sọ títí láyọ̀ kọjú sí mi ọ̀rọ̀ mi kọjú ọ̀dà tí ọba kò tó òjijì sí mi ọgbàlejò nínú ilé rẹ ọ̀wá gbọ́ ṣíṣe kú o tó bá kọ̀ tó bá lóun ní yọjú àkọ́kọ́ rúbọ ọjọ́ mẹ́ta tá a bá rúbọ ọjọ́ mẹ́ta tán torí pé ẹbọ jẹbọ lọ ètùtù ń jẹ ètùtù lọ tá a bá fọdí jẹ ní ìṣètùtù ó lójú oníta tó lè gbà. àṣàlẹ̀ tẹ̀lé ní wọ́n jọ́jọ́ àgùkè ní sẹ́yìn àṣàlẹ̀ ní wọ́n jọ́jọ́ àṣàlẹ̀ ní kọ́sà sí àwọn oníbẹ̀rẹ̀ bọ̀ sẹ̀mílà ní sẹ́yìn ọ̀rẹ́ ibi tó wà kó jáde èkúsọ́ ọ̀sẹ̀ kúkú èkúsọ́ ọ̀sẹ̀ kúkú àfonísọ́wọ́ sẹ́yìn. Àwọn ọlọ́dẹ ní mọ́tò lọ́dọ̀
máa ṣẹlẹ̀ tó kí ló ń wọ dídíò. báwo kọ́ bá kọ́ lọ́rọ̀ ẹgbẹ̀rún àgbàlẹ́ ayé ni dídíò. tatuwere ló bẹ kú. bẹ́ẹ̀ni lakọsibagba ló bẹ. bẹ́ẹ̀ni abiyama kìí. akẹ́kọ̀ọ́ mi kéde nígbà ó kéde nígbà ó sàmì nàgbà ó kò jábẹ́rẹ́. dídíò. kíní tí ń dànù búrò dùbẹ́tì báyìí náà. ẹgbẹ́ náà ṣe é dákẹ́. ṣé mi títí lẹ wá bá tẹ ẹ kápó lápò tẹ ẹ kápó lápò wá bá àánú yín ò ṣe mí o àánú àwọn ọmọ yín tí ò ní rí yín mọ́ ló ń ṣe mí. bẹ́ẹ̀ yàn bá ti takùn mọ́lẹ̀ kọ́ má lè tí ì so bọ́jú máa ń pẹ́ ni ká máa parọ́ ká máa sẹ̀kẹ́ ká máa sọ̀dàlẹ̀ torí ọjọ́ àti sùn ẹni ìwà ìní ẹ̀rẹ́ ń di èèyàn. wọ́n lẹ́yìn tó fojú rí kíkẹ́ fún wa yé nínú ọ̀nà lọ́pọ̀ nínú ilé. ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi. pé àìmọ̀ṣẹ́kọ̀ ọmọrogùn yín ni yóò jẹ́ kó torí bomi gbóná ẹ̀yin àwọn rádaràda yìí. ìwọ ìjábùdà ni mo lè dídá. bẹ́ẹ̀ni ìdíkú ni. àwọn ikú ìpẹ́jà ló lọ. má bẹ̀rẹ̀ bá ti ọjọ́ ẹ̀yin oníyọ ẹ̀yin oníyọ àwọn ẹ̀yin oníyọ omi àwọn ilé yóò lọ lọ́wọ́. àwọn agbẹ̀ni. ẹni fọmọ ìṣẹ́ bíbá ìlọ ọkọ̀ tí dáadé mi sọ fún mi kọ́ lẹ́ ṣe yẹ mo dárò. agbẹ̀nà wọ́n dúró tiẹ̀ wọ́n ọjọ́ kan náà lè máa kọ́ wọ́n tẹ̀ bàtọ́ wọ́n tẹ̀ dé ọjọ́ kan. Sisi. wọ́n ṣe deliver fún mi sí i ni kí ló tún ṣe mọ́tò yìí báyìí. àwọn mechanic ti ṣe mọ́tò yìí náà kí ló wá ń ṣẹlẹ̀ báyìí. jàmá ní sùúrù ó máa ṣiṣẹ́. iṣẹ́ báyìí ti ń takú láàrin ọ̀nà gbogbo bíbá náà ló ti dúdú. ó ga ọ́ ní ọ̀rẹ́ máa rí kí mọ́tò máa takú láàrin ọ̀nà lóòrùn báyìí ṣe láì ṣàrọ̀ ra kó má ṣe kí wọ́n ṣe kínní ìdàdà ó ṣàsanwó fún wọn náà lọ́wọ́ ìgbà máa gbẹ ṣeré ni change mechanic change ẹ ò ní change wàá máa takú ti ẹni kan. brother ẹ kálẹ̀. kí ló ṣe mọ́tò yìí sà. kò yé mi o in fact mechanic ṣe deliver fún mi ni adam bọ́n sí ó dẹ̀ ṣe kínní. ibi tí wàá yìí. uncle so àwa lè rí mechanic kankan ládùúgbò yìí. ẹ lè rẹ anybody bí gbogbo bíbá ẹ quiet. dè a má bínú o ṣùgbọ́n a máa yanjú ẹ̀. Démọ́lá ìwọ. ṣe ẹ mọ̀ mí rí ni. eré tájà fogún ọdún tiẹ̀ sá ni irin fàájì ní fẹ́ sí tèmi kò tí ì yẹ. ẹ jọ ẹ wò èmi kọ́ ẹ jọ. o lè sá mọ́ mi lọ́wọ́ o. ẹ jọ bí sá. wo gbogbo ohun tó ṣe ló fẹ́ kẹsùn ẹ̀ báyìí. ẹ jọ. wo èní ló ráyè mọ́. ẹ jọ ẹ má. kí ló àǹtí kí lẹ ṣe fọ́kọ mi kí nìyẹn díẹ̀. pásítọ̀ torí wípé ìjẹ́ òjíṣẹ́ Ọlọ́run ló máa mú mi dáhùn gbogbo ìbéèrè tẹ́ ń béèrè lọ́wọ́ mi látàárọ̀ yìí ṣé rí Badmus tó jókòó yìí ó ṣẹ̀ mí mi ò sì ní dáríjì. my dear tí a bá lè máa ka bàbá wa tí ń bẹ ní ọ̀run tá a ní kó dáríjì wá àwa náà gbọ́dọ̀ dáríjì ènìyàn ká bàa lè rí dáríjì gbà. pásítọ̀ ẹ̀jọ̀ ẹ bá ń bẹ ọ ìdòtòrò náà kó dáríjì mi o kò tún sí nǹkan kò sí nǹkan tí ibi tí mo dé yìí sí kò tún sí ẹ̀ṣẹ̀ kan tó yẹ kán tún ṣe fi bí mímọ́ kán jọ kán ṣàánú mi o. ẹni sọ̀rọ̀ àwọn ọ̀dà mi ti gbọ́. Badmus tó jẹ́ wípé ẹni àìjírí ẹni àìjíkò ni bó ṣe wà ní. òde máa ń tẹ nǹkan kan wá tí èrò ọmọ tí mo fi ní ìrìn. mo họ́ bó mi o ìdáhùn ọlọ́run ṣàánú mi o.
mo ti hàn bó o. idea kí ni Badmus ṣe fún ẹ gángan mo fẹ́ kó o tàn mọ́lẹ̀ sí fún wa nítorí pé láì tàn mọ́lẹ̀ sínú òkùnkùn òkùnkùn ò lè mọ́lẹ̀ tàn mọ́lẹ̀ sí fún wa. ṣé ẹ rí òní ò ṣe ọjọ́ ọ̀rọ̀ láti sọ ohun tí Badmus ṣe fún mi nǹkan ẹ̀kọ́ ló máa ṣe fún mi kí n tó lè dáríjì Badmus. a máa ṣe. ẹ máa ṣe. ó dá yín lójú pé máa ṣe. ó dá yín lójú. a máa ṣe o. kò sí nǹkan tó ní kí n ṣe láyé tí mi ò ṣe. Mr. Badmus ògo ni fún ọ lókè ọ̀run ògo ni fún ọ lókè ọ̀run Mr. Badmus. nǹkan tí ọmọbìnrin yìí sọ ṣé ẹ máa lè ṣe fún a máa ṣe. Ọlọ́run ló ní májẹ̀mú tí Mr. Badmus bá ti sọ pé àwọn á ṣe ó di dandan kó ṣe. kò sí wàhálà òní ni mo pé ọmọ 20 ọdún mo sì fẹ́ kó ṣe ayẹyẹ ọjọ́ ìbí fún mi. ìyẹn ó simple birthday ọ̀yẹ́ simple a máa ṣe. ṣe bí kò tiẹ̀ jù yẹn lọ bẹ́ẹ̀dẹ̀ máa ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ẹ̀yà gbọ́ ọ̀ràn mọ̀ ṣàṣàánú mi máa ṣe bẹ́ẹ̀ ó di dandan. ẹ rẹ́dí láti ṣe tó gbogbo yín lè tẹ́tí tẹ gbọ́ o Badmus náà máa ṣe fún mi pásítọ̀ ẹ wà ń bẹ̀ ọ́ ẹ̀yin náà wà lórí ìjókòó ibì kan ṣoṣo mo ti fẹ́ ṣe ọjọ́ bí yẹn o. name it. kí name it kò sí wàhálà ibojì òkú mo fẹ́ kó ti ṣe fún mi. ibojì òkú. bẹ́ẹ̀ni. níbojì òkú o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ní lọ́jọ́ bí mi ẹ sì ní kí n wá sàárín yín láti wá ṣe ó yá ẹ jáde wá o. ẹ ṣeun o pé mo pè yín ẹ sì jẹ́ mi ẹ ṣeun pásítọ̀ ìbéèrè tẹ́ ń bi mí tẹ́lẹ̀ wípé kí ni Badmus ṣe fún mi tí mo fi ń dayé rẹ̀ láàmú tí mo ní àsìkò ọ̀rọ̀ òtítọ́ àsìkò ọ̀rọ̀ ti wá tó báyìí o Badmus ṣó o mọ̀ mí ojú mi ṣó o rántí Rọ́mọkẹ́ Rọ́mọkẹ́ bẹ́ẹ̀ ni Rọ́mọkẹ́. Rọ́mọkẹ́ lọ́dún náà lọ́hùn-ún ẹjọ́ ṣe wọléwọ̀dé ńgbà yẹn náà ní gbogbo ọgbọ́n ìgbà yẹn náà kò fi hàn mo ti sọ. ẹjọ́ ṣe wọléwọ̀dé pásítọ̀ ẹ tẹ Badmus nínú dáadáa kó sọ ohun tó pa òun àti Rọ́mọkẹ́ pọ̀. Badmus sọ̀rọ̀ ibi báyìí. Mr. Badmus ibi tá a wà yìí àfi kẹ́ ẹ sòótọ́ ọ̀rọ̀. mi náà ti mọ bẹ́ẹ̀. tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá sòótọ́ ọ̀rọ̀ á jẹ́ pé ẹ̀ ń sá pamọ́ fún wa ni ṣùgbọ́n tẹ́ ẹ bá jẹ́wọ́ fún Ọlọ́run ṣètò àti gbà yín ẹ jẹ́wọ́ ibi tẹ́ ẹ ti mọ Rọ́mọkẹ́. Badmus ò fẹ́ sọ̀rọ̀. mo sọ̀rọ̀ pásítọ̀ mo sọ̀rọ̀. ó sọ̀rọ̀ pásítọ̀ lọ́jọ́ náà lọ́hùn. ALL prosperity ALL prosperity ALL prosperity. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹgbẹ́ wa yìí ti ń kú bí ọjà ó ti ń dùn ó ń dán fún wa kò ní tú bí ọjà. Inú mi dùn gan o láti rí ẹ̀yin good and charming looking stakeholders ní ìjókòó lẹ́yìn. Yes, mo ní láti fi tó wa létí. Ṣé mọ̀ pé ní ìpàdé tí a ṣe láò a sọ̀rọ̀ nípa ẹwà. Yes.
ní kí each branches kí wọ́n make contribution of 5 branches lání so that is 50 million náà rí ó ti wà ń bí yes. Mo fẹ́ fi àsìkò yìí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹnjìnìà Bánkọ́lé oníkọ́gùn nìkọ́gùn wọ́n súnmọ́ àwọn ọmọ onílẹ̀ yẹn wọ́n ti mọ gbogbo ọgbọ́n àrékérekè gbogbo nítí-gritì ibẹ̀ wọ́n ti lọ bá wa bá wọn àdè ti finalize gbogbo ètò ní báyìí dr Odúlájà ẹ̀yin àti Ṣíjìrìn ẹ máa wá gbìyànjú láti tètè pe lọ́ọ̀yà pé kó tètè ṣe kíákíá lórí pépà ẹ̀ torí owó yìí kí nǹkan míì má tún bá a lọ bóyá investment míì ká tètè lọ sanwó ọmọ onílẹ̀ ṣé àwọn pé ojoojúmọ́ lójú àwọn ọmọ onílẹ̀ máa ń ràn kí á tètè lọ sanwó wọn so ẹ̀yà gbé. alága ẹ má jẹ́ ń gbé lọ lé tí bẹ́ẹ̀ ní alága wa ẹ jẹ́ kó wà lọ́dọ̀ yín ọ̀dọ̀ yín ló dáa àgbé sí kó wà ọkọ̀ gbogbo wa máa balẹ̀ wípé ọ̀dọ̀ alága wa lówó wa wà. ṣe bẹ́ẹ̀ dẹ̀ gbé lọ báǹkì àti ilé ẹ jẹ́ kó wà lọ́dọ̀ yín alága wọ́n máa dáa bẹ́ẹ̀. ó dà ẹ̀jẹ̀ àgbẹ̀sọ́dọ̀ lédi wa mama. my chairman ẹ wo alága kò lè sí lọ́wọ́ mi o kò lè sí lọ́dọ̀ mi rárá because mi ìnáyà obìnrin ni mí. chairman ẹ̀yin náà lẹ gbowó yẹn dání nítorí ẹ̀yin lálága wa ẹ̀yin náà lẹ mọ bó ìṣe débi ẹ̀yin náà lẹ gbé dání torí a mọ̀ pé àtòfiṣọ́run ni nítorí pé tó bá wà lọ́dọ̀ yín ọkàn gbogbo ọmọ ẹgbẹ́ á balẹ̀. Kí Ọlọ́run fi ọkàn gbogbo wa balẹ̀ báǹkì náà la máa gbé sí o. ó ń lọ báǹkì o ọ̀dọ̀ yín ló wà o ọkàn wa ti balẹ̀ wípé ọ̀dọ̀ alága olówó wa wà. alága mo á fẹ́ mú àmọ̀ràn kan wá o ṣe rí ihun tá a fẹ́ kọ́ yẹn mo fẹ́ ká kọ́ ọ́fíìsì kan tó jẹ́ pé ibẹ̀ ni gbogbo wa ìyá ti máa ṣe pàdé tó dẹ̀ máa wà òkè gan áhùn mi tẹ́ bá lè fọwọ́ sí. ṣé ó dàbí pé ẹ̀ ń bá àìdíà tèmi náà lọ ni o a máa ní ọ́fíìsì a máa ní secretariat ilẹ̀ tó bá kù wá ní waste event center la máa fi kọ́ débi wípé wọ́n á máa yes a máa commercialize ẹ̀ owó á tún máa gbẹ̀bẹ̀ wọlé sínú ẹgbẹ́. bó ti kó rí kó wà lọ́dọ̀ alága mi ò dispute ẹ̀ but ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ payment falẹ̀ ẹ mọ ọ̀rọ̀ àwọn ọmọ onílẹ̀ tó bá ti rí owó mi tó ju owó wa lọ ẹ jẹ́ mọ̀ pé ilẹ̀ yẹn is a blessing fún wa. bẹ́ẹ̀ni èmi náà mọ̀. ó sùn tí ta fẹ́ fi ṣe ó tún jù lọ. bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lè ṣe mọ bá ṣe máa ṣe payment yẹn as early as possible. èmi náà mọ̀ pé ọmọ onílẹ̀ kì í juwọ́ sẹ́lẹ̀ṣin àná tó bá ti rí bẹ́ẹ̀ ká ètè ṣe ni pín but ẹ jẹ́ kí lọ́ọ̀yà kí wọ́n parí pépà wọn so that wọ́n gba owó lọ́wọ́ wa wọ́n sáìn ìwé fún wa ni. a gbọ́dọ̀ wà available a gbọ́dọ̀ wà available. ẹni sùúrù chairman ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ́sẹ̀ rọ̀ nǹkan kan sọ sí mi lọ́kàn tí ẹ bá wò wípé obìnrin ni mí ṣé àwọ̀ èmi wò wípé bóyá ká tún ṣe òwò mọ́rúwá àti ọ̀kadà ká wá gbé sí each bus stop so a lè máa gbé àwọn ọmọ wa àwọn ọmọ ìlú yẹn a máa gbé wọn ní owó kéékèèké wọ́n lè mọ̀ wípé society wa náà ó ṣe nǹkan nínú ìlú. ìyá wa Débísí ọjọ́ iwájú la máa ṣe yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe èèyàn kí ẹsẹ̀ méjèèjì wọnú ẹkù at the same time. Aláàjì ṣé bẹ́ẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ ṣé pẹ̀lú gbogbo nǹkan tí mò ń sọ fún yín látàárọ̀ ó ń bá mi Aláàjì gbọ́ òun mú jókòó sílé ilé ẹni láti ìjèkúté ó ń dodo jókòó lé. ẹ wo òye nínú ní kí n wá kí gbogbo wa jọ ríra pẹ̀lú àwọn nǹkan tó fẹ́ rà aṣọ tó fẹ́ mú gbogbo nǹkan tá a fẹ́ ṣe. ẹ mọ̀ pé tí mi bá lọ bí ìnáwó Tọ́pẹ́ kò ní inú ẹ̀ ò ní dùn. ok ní Yorùbá ní ṣe patí nítorí pé ó wà ṣé wọ́n máa yẹ ìnáwó yẹn nítorí pé ó wà ni. ẹ mọ̀ pé ẹ̀mọ nǹkan lọ Tọ́pẹ́ ti ṣe tí mi ò bá lọ ilé ìdẹ́kẹ̀rẹ̀ ó bẹ̀ mí gan mo dẹ̀ ti sọ fún yín pé mo ti fi lọ́kàn balẹ̀. wọ́n lè rí aago kà àbí àbálọ àbábọ̀ ara aṣọ ara bàtà ara báàgì òun náà ni màá tún bẹ̀rẹ̀ sí máa bẹ̀rẹ̀ sí gbọ́tì yẹn sí. ẹ ti mọ̀ pé
kóró àwọn obìnrin ìlú yẹn. ok ní kéde máa kó sí sí. ẹ̀yin náà ti mọ torí kó jẹ́ ìdẹ́fẹ́ fún mi lówó ẹ̀ náà lè sọ pé kí tẹ̀ sọ. àwọn náà túbọ̀ máa kó pé ọmọ ẹ̀ yóò ní eré ilé. ẹ gbọ́ ọmọ ẹ tí mo ti pè láti ẹ̀ka náà. Àníkẹ́ Rọ́mọkẹ́. Yes, Daddy. Tari wọn sí tán. Bọ́ọ̀ báyìí kùdùkùn kó ogun gbogbo ẹ̀ ṣé torí ibi tó ń lọ yìí náà. Ẹ wo Daddy, mi lè jáde rọ̀ fún àwọn ọmọ jáde kí n look nice. Abẹ́ tó fi jọ. Ẹ̀yin náà ti mọ̀. Báàbí ló fi jọ. Gbogbo ẹ̀ ló kó tó lára wọn. Àmọ́ àwọn inú orú eléyìí gbà náà. Ẹ wo Daddy, nǹkan tó ń lò ń gbà yẹn kọ́ là ń lò báyìí. Nǹkan tó wà invoke báyìí òun làwa ń lò. Ó dàbí ti gbọ́, ti gbọ́. Ẹ jẹ́ agbọ́ràn. Ẹ lò pé. Ẹ wo ẹran ní tẹ́fẹ́ ẹran jàre. Wo Ọlọ́run ní kó bẹ́ẹ̀ o. Owó ló wà níbí. Wà á fi ìtẹ́lá lọ́dọ̀ máníjà. Straight ọ̀dọ̀ máníjà ni kò lọ o. 50 million mi o. Ṣàánú mi o. Kò sí problem. Mọ́tò wo ló fẹ́ lò? Máa lo mọ́sùn tó wà tán. Ìbí epo wà náà. Epo wà náà. Wọ́n yà mí kan o. Lọ ṣàánú mi o. Omi ká omi ránṣẹ́ náà. Ìyá kan tó close. Jọ ẹjẹ kẹyìn náà. Má gbọ́kọ̀ mọ́ mi lọ́wọ́ jọ. No problem. Ọdẹ ọkọ nìjọ sórí Ọlọ́run o. Má pẹ́ o. O ti gbọ́. Gẹ́gẹ́ bí ìta òwe tí n bá máa gbà fún un lọ, o gbọ́dọ̀ ju wákàtí méjì lọ. Mo fẹ́ sinmi lẹ́yìn. Badmus, ọmọ you too dey dull am o. You dey dull am. Until like this we go dey. A lè máa bá báyìí lọ́dún mẹ́. Bọ̀bọ̀. Ìgbà tí ò sí ẹni ìtìlẹ̀ ṣé a fẹ́ gbébọn ní àní gbébọn náà. Ó jára ẹ̀. A máa ṣe softly náà ni bọ̀bọ̀. Ọmọ àwọn nǹkan tí ojú ọkọ tẹ̀ ń rí lẹ́nu jọ́ mẹ́ta yìí ó tí o. Ọkàn imagine ìyá yẹn ìyá tó jẹ́ pé tí àwa bá ti gbowó báyìí àwa la máa kọ́kọ́ sanwó lé kí ìyá yẹn máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ó rọ̀ǹdì náà. Ṣé you no know ni if money no dey your hand na so shit you go dey see. So shit you go dey see na. Àwọn guys yẹn náà àwọn bọ̀bọ̀ tó yẹ pé ìgbà tó dé 100 náà mú dé. Àwọn kórè dé downstairs. Wọ́n charge bí ìgbà tẹ́lẹ̀. Àwọn kórè dé. Kórè dé wọn ò kórè kankan dé o àwọn kọ́là mi sí wọn lára ni kí ló ń sọ yìí. Ọmọ aga tí mo bá sọ ká ní gbogbo lọ jù dán yẹn lásán ni ọmọ pàkí aláwọ̀ wà báyìí. Ìwọ náà o lọ retention gidi fún mi. Tó bá lọ retention gidi fún wa fún ẹ lówó. Ọmọ you no know as Ọlá dey be for now. Òdìgbà tó bá wí ọṣẹ. Àwọn alágbára ló ń gbà o. Kò sí ọkàn Badmus. Àfà síbi tá a ṣe lè ṣe o. Báwo ni Badmus? Rọmọkẹ́. Báwo ni Demola? Also, how you dey now? I'm fine. Fine sí i lọ́rùn yìí. Ọmọ ọ̀rọ̀ Badmus lára ẹ̀ Badmus tọ́jú ẹ̀. Ó ló mà náà bí ọba ti lọ́kọ̀ ó máa rí lára ẹ̀ kó fresh. Ọ̀yá náà Badmus. So báwo ni kí ló dé jókòó síta? Prepared ti tán. Kò easy ló tọ́. So ó mọ tó ṣẹlẹ̀ dájú mi rán mi iṣẹ́ ni mo kàn ní kí n sáré yà lọ́dọ̀ ẹ̀ based on mo sọ fún ẹ pé mo máa yà ní weekend mi ìdẹ̀ ráyè so mo ní kí n yà kí n sáré. A lọ gbé yẹn wá o lẹ́yìn tó wá iṣu máa dáná fún wa máa jọ ṣe fàájì mi gbà. Lóò ó tí o. Mi ní lè dúró pé mo fẹ́ bá wọn gbé owó dé bank wọn understand mo dẹ̀ ní láti bá cashier lórí table so tí bá ti pẹ́ ń bíbá ẹ̀ ó máa affect me please. Fẹ́ gbówó lọ sí bank láyé tá a wà yìí èló tó fẹ́ gbé lọ sí bank. Nǹkan tó ṣe yìí ó ń lé mi síta o. Owó tí mò ń gbé lọ sí bank kò ń ṣòwò kékeré 50 million naira ni mò ń gbé lọ sí bank. 50 million. Yes 50 million naira mo dẹ̀ ní láti bá cashier lórí table. Ó ń gbé kiri bí ẹni pé òun gbà kiri bẹ́ẹ̀. So mo fẹ́ tètè dé bank yẹn kí cashier tó close so jẹ́ kí n rí ẹnu rẹ. Fẹ́ rí. Yes. Nígà. Ẹ̀yà náà. Wọ́n máa darí. Badmus jẹ́ sáré rí ẹ̀. Láti ẹ̀ kọ́kọ́ jẹ́ kí n dá bíbí mi lórí. Wà jẹ́ kí n dá bíbí lórí. I use your leg na. Kí ló ṣe 50 million? Badmus wá dọ́ọ̀lù ẹ̀. Kí ni bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ń pariwo 50 million? Ọmọ this thing na opportunity o.
Badmus, if you miss this opportunity, man, you know if you do again. Small boy, la loro, this base, Papa say me go carry this thing, go bank. Opportunity, lele, man. She behind now. Nigga, you are heartless, oh. Heartless, babo. Look, I tell you something. This life, if you don't get money, they go leave you. So why you come on here? Go say she. Mo le pẹ́ rárá. Badmus kò lọ far. Kò sí wàhálà mo love ọmọ yẹn kò ṣe love ọmọ yẹn. Mo love ọmọ yẹn. Hello manager. Ya. Mo ti ń pè yín láti ẹ̀kan nọ́mbà ẹ̀ kan drop padà ní. Ẹ jọ̀ọ́ ṣe bá mi rí ọmọ mi lọ́dọ̀ yìí. Ṣó ti kúrò? Ẹ rí. That my little girl tó máa wá sọ́dọ̀ ẹ ti máa rán wáyé ni. But mo ti ránṣẹ́ for the past 4 hours. Mi ò rí. Bẹ́ẹ̀ni. Yeah. Okay, máa gbé yín padà. Yeah. Ọlọ́run ṣàánú mi. Owó lówó tówó tiẹ̀ tó wá jà bíi kí n rí. Màmá ọlọ́mọkẹ́. Jẹ́ ká gbówó ká máa lọ náà gbówó náà ká máa lọ. Ọ̀pọ̀ àlè gbówó bẹ́ẹ̀. Ọ̀pọ̀ jẹ́ ká bọ́ sínú mọ́tò kò jẹ́ ká drive ká máa lọ. Ká tún gbé mọ́tò ká gbé mọ́tò. Jẹ́ ká gbówó bẹ́ẹ̀ sábà gbé báàgì owó kiri jẹ́ ká gbé mọ́tò àti owó ká drive ká jápa. Kókó kí ló ṣe léyìí ó ká máa fóònù. Kókó dáhùn jẹ́ ká gbé mọ́tò jẹ́ ká jápa kúrò bíbá ẹ̀ bọ́bọ́ yìí. Bọ́bọ́ ìwọ ya wèrè. Kókó dáhùn gbọ́dọ̀ ká mọ́ bíbá ẹ̀. Dá mi lóró. Ó kó àwọn òbí mi ní eyín ọ̀kan. Má ṣe o. Badmus. Eléyìí tó ṣe fún mi yóò dáa. Títí nílẹ̀. Màámi. Ọkọ mi. Mo fẹ́ tọ̀. Ṣé ìgbà tó ń rọ́ mi mo kí ló di báyìí torí ọlọ́ ṣó fẹ́ pa mí ni ó yá tọ̀ ohun tó tọ̀ má pẹ́ o mọ̀ pẹ́lẹ̀ ti ṣú má pẹ́ o dáhùn o.
mi ò tọ̀ mọ́. ẹ máa bọ̀ tó bá tọ̀ mọ́ já lọ. kúlẹ̀ àbí amọ̀ ọmọ ló fàìn ló rẹwà ló dùn rí báyìí eléyìí ti lọ yẹn wọ́n spana loss kúlẹ̀ àbí amọ̀ àbí kí lélẹ̀ báyìí rádaràda. ó lè jẹ́ pé owó ló pa báyìí o. olóòlù mo bí tó ti ń bọ̀ báyìí. kúlẹ̀ àbí amọ̀ àbó òbí lọ mo gbé Rọ́mọkẹ́. ẹ mọ̀ rí Múrúgò. Rọ́mọkẹ́. Rọ́mọkẹ́. ṣé mo rí mi bọ̀. ẹjọ báwo ló ṣe ṣẹlẹ̀ ó ti wá láti fi jọ bí mi. àwa náà mọ bóyá ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ tí mo ṣú ọ̀pọ̀ wọn dúró pẹ̀ mọ́jú síbí báyìí ni. ó ti wá rí mi. Múrúgò ẹjọ báwo ló ṣe ṣẹlẹ̀. àwọn bóyá ìsàdúgbò wa burú bóyá ìṣe nìyẹn tó bá ti fẹ́ rí ní òun wọn báyìí bó ṣe máa bọ̀. Múrúgò. bọ́dà ẹjọ torí Ọlọ́run ohun tó dúró pẹ̀ irú aṣọ wọn náà wọ irú mọ́tò wọn náà gbé wọn. wọ́n sọ wípé ojú alẹ́ tí wọ́n á dọ̀bẹ̀ àbí. kò sẹ́ni tó mọ bó ṣe jẹ́ kò sẹ́ni tó mọ bó ṣe jẹ́. Chama kí wàá làwọn ìgbésẹ̀ tó ti gbé sí báyìí because asálì dáká máa wòran Chama. àsùnmọ́jú gbogbo ibi tó yẹ kí n pè ni mo ti pè gbogbo hospitals tó yẹ ká lọ gbogbo ẹ̀ láti lọ mo ti make entry ní division mo ti make area command mo ti make lọ́dọ̀ àwọn so safe mo ti make entry lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn. kó wọn kọ kódà gbogbo àwọn tó jọ wà nínú dormitories wọn ni mo ti get in touch pẹ̀lú ẹ̀ àárọ̀ mọ̀. ẹ ti pè campus. mo ti gbogbo ẹ̀ ni mo ti pè. síbẹ̀síbẹ̀ alájí àti lè dúró náà gbogbo àwọn ibi míì tí ẹ bá ti dé ìwákíwá lè àwọn ohun tó sọnù ẹ jẹ́ ká tún gbìyànjú láti dé gbogbo àwọn ibi tó bá yẹ ká tún dé àbí àwọn tá tún mọ̀ mọ́ tá tún lè bá sọ̀rọ̀ táwọn náà tún lè pe àwọn ọ̀rẹ́ wọn bẹ́ẹ̀ lórí Facebook ní àbí ẹnigbé àtàmájà ti lè connect. ẹ gbọ́ ọlọ́mọ jẹ́ kára burú ọlọ́mọ jẹ́ kára burú má jẹ́ ìfẹ̀yìntì sunkún ọmọ ṣé tó bá tiẹ̀ jẹ́ pé ó fẹ́ rin tiẹ̀ lọ náà ká sọ pé bí ó fẹ́ lọ ọ̀dọ̀ rẹ̀ àbí fẹ́ lọ skul àbí kíní ṣé ó tún máa gbówó olówó lọ ni. ọdún ni mo ní kò bí báǹkì ni mo ní kó lọ kó gbé 50 million owó tí bí lọ sí báǹkì. lọ ṣàánú mi bá mi ṣe ní rírí o ẹ wọlé wọn. Daddy. Tani ẹ. Mọ́mí. Tani. Mo ti rí ọmọkẹ́. Níbo ni? Mo ti rí ọmọkẹ́. Níbo ni? Ibi tí mo ti rí ọmọkẹ́ ọ̀dà. Níbo ni sílá ọmọ? Ibi tí mo ti rí ọmọkẹ́ ọ̀dà. Mo ti rí ọmọkẹ́. Mo ti ṣẹlẹ́yà. Mo ti ṣẹlẹ́yà. Mo ti ṣẹlẹ́yà. Ẹ sí mo ti ṣẹlẹ́yà. Chama kẹ́mi. Chama. Chama. Mo ti ṣẹlẹ́yà. Bàbá ọlọ́mọ kẹ́. Bàbá ọlọ́mọ kẹ́ mo ti ṣẹlẹ́yà. Chama. Bàbá ọlọ́mọ kẹ́. Chama kí ló dé náà? Tani omi mọ. Ẹfi mi lẹ. Tani omi mọ. Ẹ wo. Ẹfi mi lẹ. Chama. Tani omi. Ẹ bá wọn Chama. Chama. Bàbá ọlọ́mọ kẹ́. Mi mọ. Kò ní mọ. Ìyá lọ́wọ́ kẹ́. Mọ́mí. Mọ́mí. Ìjókòó báyìí. Ìjókòó báyìí dákun jọ. Jókòó báyìí. Jókòó. Mo ti jókòó. Kò mí mọ́. Kò mí mọ́. Bàbọ̀sì. Mo ṣòro ṣe. Àṣewọ́ ni àìdá tó gbénú ọmọ èèyàn tó fi gbé láìdá. Adẹ̀jọ́ gbé láti yé dùn yìí. Ó jẹ́ kí n mọ òfàṣírí yìí hàn mí. Badmus, àṣewọ̀ ló ń bẹ nínú ọmọ èèyàn tó fi ń pè láìdá. Láti yẹ ọdún yìí, àṣírí tó tó yìí wà nínú ẹ̀. Ó ò dẹ̀ sọ fún mi. Adẹ̀jọ́ gbélé. Àṣàpàyàn ni mo bá gbélé. Badmus,
o tún wá ṣe títí o tún fi gbogbo ìwà ìdá tiẹ̀ gbogbo ìwà òkùnkùn tó wù o tún fi kó bá mi àwa ń wá nǹkan tí ò sọnù kiri láti yọ ọdún yìí èèyàn burúkú mà ní ẹ ìkà mà ní ẹ aláìdá mà ní ẹ Badmus. ìṣàdúgbò èyí jẹ́ ṣe ikú díẹ̀ káàtó ẹ wá ń sọ ní ìsìn wípé ìgbà ìmọ̀ sẹ́yìn ò mọ̀ pé odindi ẹ̀mí lẹ gbà odindi ẹ̀mí tẹ́ ẹ gbà ṣé ẹ mọ nǹkan tó wá gbéṣe láyé àbẹ́ ẹ mọ nǹkan tó lè dà ẹ mọ̀ pé ìdílé kan lẹ parun yìí Kristi Jésù Ọlọ́run àfi kó dáríjì yín o. Arábìnrin àfẹwé ṣe ní ìgbà ìmọ̀ ni. Mr. Badmus ti wá ṣe é àmọ́ Bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ ó ní aláàánú àti olótìtọ́ ni òun láti gbà á là. Arábìnrin àfi kó dáríjì ó ti jìyà àfi kó o fi ìdájọ́ sílẹ̀ fún Ọlọ́run kí Ọlọ́run Olódùmarè tó ṣẹ̀dá gbogbo wa sílé ayé kó dájọ́. Pásítọ̀ ẹni ìfìdájọ́ sílẹ̀ fún Ọlọ́run láti dá kò sí wàhálà èmi ti fìdájọ́ sílẹ̀ fún Ọlọ́run láti dá ṣùgbọ́n o wèrè kan máa ń wá sí ẹnu ọ̀nà ilé rẹ̀ wèrè náà ló máa lọ dá owó náà padà fún àti gbogbo ohun ìní ẹ̀ tó ní àtà gbogbo ẹ̀ kò ní kun ìkan kankan rárá torí pé wèrè yẹn òun ni ìyá tó bí rọmọkẹ́ lọ́mọ. máa ṣe kẹ́mi mi sàtiwà kí n má kú. Arábìnrin tó ṣé tí Mr. Badmus tó bá ti dáwó padà fún wèrè ó ti rí ìdáríjì. mo sì fún ní ọjọ́ méje tí ò bá wá dá padà lẹ́yìn ọjọ́ méje nǹkan tójú ẹ̀ bá ti rí. wo pásítọ̀ mo ṣe yíya. wàá bó ṣe yíya bó ṣe kíkó. àbíkó wá wẹ̀rẹ̀ kọ́. ẹgbẹ́ wá wẹ̀rẹ̀ kọ́. òkú onífọ́lọ̀ ló kọ́. Mr. Badmus iṣẹ́ ti wá di ṣíṣe àfi kíákíá kẹ́ ẹ tètè wá wèrè rí Ọlọ́run á ràn yín lọ́wọ́ láti lè rí wèrè kẹ́ ẹ sì fún ní ohun tó yẹ kẹ́ ẹ gba owó padà fún kí ìdí ayé ẹ̀yin fúnra yín kó lè ní àlàáfíà bí bẹ́ẹ̀ kọ́ ẹ gbọ́ nǹkan tó sọ. máa wá owó fún wèrè ẹjọ́ torí Ọlọ́run máa wá wèrè. ẹ̀yin ẹlẹgbẹ́ mi o ẹ ṣeun tí mo pè yín tẹ́ jẹ́ mi o àsìkò ti yá láti padà lọ sí ibùgbé yín. Ọlọ́run ọba o ó máa họ́ ó máa bo o. pásítọ̀ ẹ ṣe. Mr. Badmus ẹ tètè lọ wá wèrè kẹ́ ẹ dá owó padà fún kí ọjọ́ méje tó bá wá jẹ́ bẹ́ẹ̀ mo béèrè àṣẹ látọ̀dọ̀ Kristi Jésù mo mu ẹ̀jẹ̀ Jésù mo gba agbára lóríṣun agbára mo sọ̀rọ̀ àṣẹ jáde wípé gbogbo ẹ̀mí àìmọ̀ tí ń gbénú rẹ ó yá parẹ́ akọ wípé àyà yóò bá àlejò wọ́n fi ìgòrè gbòjé láyé fún òní kọ́lọ́ fi wọn gbogbo àlejò ẹ̀mí ògo orin fọ́lọ́run lókè ọ̀run. hallelujah. ògo orin fọ́lọ́run lókè ọ̀run. hallelujah. hallelujah. rabi sọ́ọ̀tà hallelujah. 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 wèrè bẹ́ẹ̀ni alágànà kan. ó dàbẹ̀ ó ní challenges báyìí. ẹ dákun ẹ ìyàwó ẹ mọ̀ bí wọ́n ṣe wèrè tẹ́ ń sọ yìí ṣé kan nù mọ̀lẹ́bí yín. no ẹnìkan tá a kan mọ́ exactly. ó ní challenges díẹ̀díẹ̀ báyìí. ẹ dákun ìyàwó wèrè kan ṣoṣo tẹ́mi mọ̀ ti ń bẹ ládùúgbò wa ìtọ́ kọ̀ǹkì gan látìgbà tó ti lè gé èèyàn jẹ tẹ́ni ó ti kú wọ́n ti lé kúrò ládùúgbò wa. kò lè jẹ́ yẹn kò tí ẹ lè tí gbogbo level yẹn mi ò rò pé yẹn ni bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sọ bá bí investigator ti wà ládùúgbò ti pẹ́
ó sọ pé báwọn ọ̀rá ni. dá kó wèrè ni èwo ni gbogbo pé ṣé wé àmọ́ wèrè ṣé wèrè gbélé wa. ẹja máa lọ jàre èwo nìdóró ṣé àwa jí sálárò. ẹ má sọ̀rọ̀ báyìí náà ó yẹ kẹ́ ẹ tẹ̀ lójú àánú kẹ́ ẹ mọ̀ pé a ní ìdí ẹ̀fún yín la ṣe pè yín. wò ó dẹ̀ ó mọ nǹkan tá a máa ṣe ń sìn jẹ́ kí n pè pásítọ̀ ìṣòro ọ̀sán wà títí ká má rí solution àbí tí wọ́n bá possible tán bá fi ẹ̀mí ṣọ́nà bóyá tún ẹ kí n try wọn wọ́n á dẹ̀ jẹ́ solution mi wá 2 days. Hello sir, yes sir, èmi náà ni sir, ẹ lẹ́ sir. Yes sir, mo ní kí n fún yín ní update kan ni sir. Bẹ́ẹ̀ ni sir, ẹ wo láti ọjọ́ tí ẹ ti sọ fún mi ni mo ti wà lẹ́nu ìrìn àjò yìí. Ẹnu ẹ̀ náà ni mo wà báyìí o, tí tẹ́ bá ká sọ pé fídíò kéde ni mo ṣòwò fún yín sí tẹ́ bá rí inú igbó tí mo wà inú ibi tá a gbúrò ẹ̀ sí tí mo tún wà. Mi ò tí ì rí i, ó náà ni mo ṣe wá mi ò tí ì rí i, kò sí tí mi ò tí wá dé. Daddy, a ní mi ò tí ì rí street tí mo ti lọ dá àti débi àti ìyàwó mi ṣe lọ lé ní ó ti lórí 25 street tí a pa ṣe ń tìbì kan bọ́ síbì kan. Daddy, kò dé sọ́nù mi ìta tó lè tún gbà Daddy. Ó ní kí ló sọ? Máa wá sọ, mo ní kò sọ, ilé ẹ̀kọ́ ni mò ń bá wíṣà ìyàwó mi ló ń sọ̀rọ̀ àjọ wa ń bí náà ni. It's okay. Hello sir. Kí ló sọ ní ọ ní? Wọ́n ní kò sọ́nà àbáyọ àbíkárí wèrè nìkan ni pé kò sí any other alternative to it. Ẹ ṣe rí i pé mo wá dáràn báyìí. Mi ló túbọ̀ tí mo tún fẹ́ wá wèrè lọ báyìí torí ọlọ́gbọ́n lójúmọ́ dé wèrè wà tí mi ò tí ì wá wèrè jẹ. Kí la fẹ́ ṣe é sìn? Kò sú mi kò tí ì yé mi o. Kò tí ì yé mi ìrírú eléyìí o. Wọlé má wọlé, a máa sọ yòókù lọ wọlé. Mo máa họ́ ó máa bọ̀ mo máa dáràn láyé mi o. Ó yẹ àmì kí ni nǹkan tó tún kò tá a ti ṣe bá ṣe é pẹ̀lú ẹ̀ ṣe máa wá wèrè ṣe bá ṣe máa wá wèrè bá ṣe máa wá wèrè káàkiri ilẹ̀ náà ni. Ìnira nù wo bí wàá gbọ́ sórí ohun tó ń jẹ èmi àti àjọ wa papọ̀ ẹwọ ẹnu gbà bẹ́ẹ̀ni àti ṣó ìyàwó sẹ́gun wa nú sẹ́ẹ̀tì ọ̀rẹ́ wa o n tó bá ti ń jẹ máa jẹ àjẹkúná ló máa jẹ ẹ pẹ̀lẹ́ ìrọ òbúrúkú ní igbó oyún lè bí iná fìtílà n kò tọrọ lọ́wọ́ ẹ mo ṣe máa tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ èmi ò ṣara yín mo ṣe máa tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ lẹ máa jẹ sẹ́yìn tẹ̀ ń jẹ yìí láàrin mi àti eléyìí kan fi ṣe fast food ni oúnjẹ máa tó jiná. Láńbébé kí ló dé tó ń dá àwọn wèrè yẹn láàmú. Wọ́n ṣe wèrè lámùdí ni wọ́n pè wọ́n wèrè. Kí ló dé tó wá ń dá àwọn láàmú. ẹ kò dá wọn láàmú sọ́dọ̀ eléyìí wo tó ń jẹ yìí. Adéyìn dúró ṣé o ti gbàgbé nǹkan tó ga sọ ni. ìpè ká máa tọ́jú wọn tó bá ti wá síbí báyìí. Lóòótọ́ sọ pé tó bá ti ń wá bí ká máa tọ́jú wọn kó má jẹ́ kán kú òǹbí. Ẹ wò ẹ̀yin ìyá wa oúnjẹ máa tó jiná ṣé ti gbọ́ oúnjẹ máa tó jiná. Ẹ wá gbọ́ ohun tó sọ yìí láàrin mi àti ẹ kó o yàtọ̀ sí wọn ẹ̀yin ìyá wa àwọn ìyá ẹ̀dá. Ṣe báwọn mọ̀lẹ́bí ti ẹni tí màá yàtọ̀ sí wọn. Oríṣi ìyàwó oríṣi ìyàwó òrùka ìyàwó. Ẹ̀jẹ̀ bá mi lò ẹ wá ẹ wojú mi kádà yìí ẹ fẹ́ ṣe ìyàwó. Ní kó jókòó ní kó jókòó. N kò ní jẹ́ ẹgbẹ́ ẹ̀ ó dùn. Ó pọ̀. Ó pọ̀ 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 ó pọ̀ ó pọ̀ 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 ó pọ̀ ó pọ̀ 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 ó pọ̀ ó dùn. Ẹ má bínú ríǹgì tẹ́ mú dání ṣé fẹ́ pọ̀pọ̀sì ni. Ó ṣe ìyàwó ni o. Ìyàwó. Ẹ wá.
ibi tẹ́ ẹ wà yìí lóòótọ́ ẹ máa ti ń wá bí tipẹ́tipẹ́ láàrin mi àti táìmù tẹ́ wá yìí oúnjẹ wà lórí iná ẹ má rìn kọjú lọ ẹ má kọjú lọ. lábẹ́bẹ́ mú jókòó kó má sá lọ. báwo lè jẹun. jókòó. lábẹ́bẹ́ náà ló máa bá ṣe ìyàwó. lójú àlámi gan mo rí pé mo bá ìgbéyàwó papọ̀. Elédùmarè àwọn bíbí kọ́mọdé lámòdì géètì ni mò ń ṣí mo wá tí wá di ẹ tó tún wọ lámòdì á ti pé oṣù mi méjì ni màmá gbà nísì ó gbọ́dọ̀ pélé. tọ́gà bá ti dé ní ọbẹ̀ fi kó oṣù ẹ. mama jẹ kó sá lọ. bébè ọjọ́ lè mú. ìwọ kọ́ ni jẹ́ kó lọ. ìwọ kọ́ ni tó ní kó ṣe wedding bí ìwọ kọ́ ni ṣe wedding fún. ìyá wa. o fẹ́ pọ̀pọ̀ sí ṣé wèé máa pọ̀pọ̀ sí kí n máa tì í. Esma ẹ wá jẹun oúnjẹ wà lẹ́ o ẹ wá jẹun ìyá wa o ẹ wá jẹun oúnjẹ wà lẹ́. Hello, Labebe. Esa. What is happening there? You don't share it. Esa. Ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀ ma. No, wait, young man. Ṣé àwọn tí o sọ ni? Lóòótọ́ àwọn eléyìí àbí? Irọ́ àwọn ilé ti jókòó. Ẹnìkan wá bí báyìí lójoojúmọ́ tí mo sọ fún ọ yìí. Tó dúdú báyìí olómi lára. Òun wá dà. Bó ṣe wá dé bí àjọ ń dọ̀wẹ̀kẹ́. Ó lóun mú rígì dání òun wọ́n ti fẹ́ pọ̀pọ̀ sí òun. Èwo nínú wọn, èwo nínú wọn. Lábẹ́bẹ́ ti jẹ́ kó sá lọ. Bọ́kú. Ọ̀gá òwe ilé ìṣèbà. Lábẹ́bẹ́ ńgbà tí òṣèpò ti ya wèrè. So eléyìí tó ń wá all the time tí mo sọ fún ẹ nípa ẹ̀ ìyẹn ló jẹ́ kó sá lọ. Ó lóun fẹ́ pọ̀pọ̀ sí mi ní. Òrìṣẹ́ máa pọ̀pọ̀ sí mi. Òrìṣẹ́ máa pọ̀pọ̀ sí mi. Lábẹ́bẹ́ ìwọ náà ṣó ti múra láti ya wèrè. Kò ní ya wèrè. Báwo ló ṣe máa jẹ́ kó lọ Lábẹ́bẹ́? Mélòó ni wèrè tó ti kó sílẹ̀ lẹ́ni pẹ̀lú gbogbo nǹkan tí mò ń ṣe pẹ̀lú gbogbo nǹkan tí mò ń ná lórí àwọn wèrè yìí? Ọ̀gá gbogbo akitiyan yìí làálàá tẹ̀ ń ṣe lórí àwọn alámùtí méjì ti wà lẹ́ báyìí. Ṣé wàá dóbìnrin ó burú gan o èèyàn burúkú ni o ó jẹ́ nàgídí wèrè alágídí ni wèrè ẹ̀ ṣùgbọ́n. Kò sí kankan náà méjèèjì nínú. Ọ̀pá ó máa fọ ẹ̀wà ọ̀pá. Ṣóun ni. Ìwọ lọ sọ̀wé ìwọ̀gá ìgbẹ́. Àwọn mi rà. Ọmọ tí mo sọdà. Sọmọ ẹgbẹ́ sẹ́lẹ̀ mi lọ́wọ́ ni ẹ̀ máa jẹ́ dáadáa. Ṣé lọ́mọ yín kí n wá kọ̀ fún yín? Ó máa ṣèyàwó. Àjọ̀dọ́ ni. Máa kú. Fún mi lọ́wọ́. Kí ló fẹ́? Báńkì mi mo ti wà. Owó àbí? Tí o yàgò. Mo ti wà dẹ́kùtì. Owó àìrí. Owó ó ní. Ó wà dẹ́bìtì. Ó ní. Ṣebí ọmọ àgbọ̀mọ àrí. Ìwádìí. Àgùdọ̀. Ó wà dẹ́bìtì. Wájú àtọ́kọ̀ ẹ̀ nílé ìlú tó ní mímú ojú ọjọ́ fún ìlú. Bàtà lówó ìṣẹ̀lẹ̀. Jọ́nù fẹ́. Àdìkọ́ ń dá àdìkọ́ ọ̀fẹ́ sí mi. 10 naira. Ṣé o mọ ẹ tó wà níbí ni? Orí ẹ̀ kò ní. Ẹ fẹ́. Ṣé kò gbà ó gbọ́dọ̀ gbà ní Ẹ̀mí ò fẹ́ o, wọ́n ń lọ. Lọ́jọ́ ẹ̀kọ́ bá mú. Ẹ kú àpò yìí. Ẹ jẹ́ sí fún mi. Bẹ́ẹ̀ ni ra ṣe bí. Aṣọ ìyàwó lé. Ó tó bẹ́ẹ̀. Má bọ̀ bọ̀ sí mi o, má bọ̀ bọ̀ sí mi, sófin ní ìgbà. Bàjẹ́wé òwèrè bàjẹ́wé kí ni wọ́n ń rìn náà.
ọ̀pọ̀ sẹ́yìn lọ́ọ̀kan ni. ọmọ mi ò wá kú pété bí ò bá kú o máa ra aṣọ fún ẹ. tún mi báyìí lábẹ́bẹ́ kan ṣe rí. kílẹ̀ mi ẹ wá nínú ṣé ẹ mọ̀ pé alágbòde ni alágbòde ni. tẹ́lú múra báyìí fún mi. àṣé mo jẹ́ kọ́sùmíà ni àmọ́ jẹ́ mékọ̀pù bẹ́ẹ̀ ṣe dé bèrè yìí. Madam, bí ìwà bá ṣe wà ní sí ẹ wo ojú ẹ wo ṣe aṣọ wo ni mo wọ̀. aṣọ náà ni. wọ́n no get back ẹ má bọ̀. owó ńkọ́ wọlé. wọ́n gbé ẹni kò gbé ìjọba wọn lẹ́yìn. Hey, get back, my friend. Kí ni problem ẹ? Propose call marriage. Ṣé propose mi mọ́ ni? Ẹ máa wà okay, madam. Ẹ máa wà okay. Ẹ ká dé ibi táwọn ọ̀nà ẹ wọlé. Lábẹ́ bí ìsílẹ̀kùn bá. Wẹ̀rẹ̀ yẹn dẹ̀ gbé owó fún mi ojú rẹ̀. Gbé owó sínú kínní. Ó gba owó ń sè. Kẹ́ lè ṣàparùtù. Dálé, come in. Ọ̀nà fẹ́ propose. Proposal ni nonsense. Esma, ẹ wojú mi. Ọ̀gá àwọn tó kù nǹkan. Àṣé làbẹ̀bí tí wọ́n ti báwọn lè. Ọ̀rọ̀ tẹ̀ wá ní ìyẹn kọ́. Èmi ni ring propose. Ríǹgì wo gan? Ọ̀ṣà lọ sí mọ́tò. Ẹ̀sà. Ọ̀gá díẹ̀ o. Ẹ̀sà. Làbẹ̀bí. Màṣẹ́lá. Ẹ̀sà. Ṣẹlẹ̀ yìí ti orí ti gbà bọ̀lẹ̀. Orí wọn gbà bọ̀lẹ̀. Ṣó ká. Gbogbo ẹ̀dẹ̀ wà ga bí ìgbà tí táyà kọ tí ò dẹ̀ bẹ̀ mọ́ báyìí. Lọ́tọ̀ la tún máa tún lọ ṣògùn kí táyà mọ́tò tún máa fọ́ dànù ní báyìí torí Ọlọ́run. Ìjọba wọn ló yọ tí mò ń fún wọn. Kí ló ń fowó ẹ̀ lọ? Káwá ìparí ìlú nígbà. My dear. Báwo ni nǹkan? Wo gbogbo ẹ̀ kàn dá páropáro. Wọ́n wá wíwá ìgbà tí mo ti ní pọ̀ máa wulẹ̀ dára ẹ̀ láàmú máa wá jẹun tí n bá délé lálẹ́. Látàárọ̀ àní àná náà wò jẹun tó fi sùn ṣé màá fi ilẹ̀ bẹ́ẹ̀ tó wọ́n bá aṣọ tí mo lọ bá wọn fọ̀ káàkiri ṣéǹjì tí mo rí ń bẹ̀. Nígbà tí ní kán bá mi gba pọ́pù wọlé ìlú kan tí wọ́n náà mú Rafiu ọ̀dọ̀ kọ́sítọ́mà lówó ọ̀jàre ẹ máa pariwo ọ̀dọ̀ àti mórí lọ sínú ọkùnrin bẹ̀ bí nígbà tí bàbá ń gbé síbẹ̀ eléyìí náà tí mo ti jẹ òun náà tí níbi tó dé. Ìtọ́jú ẹ̀ lọ́tún lọ́sì àbí tí a bẹ́ bọ́lọ̀ fà. Gbogbo àwọn owó ìwọ ni mo ti ẹ̀rí kí àti bá a ṣe wà tó tún máa fún báyìí tó máa wájọ́ náà tó mọ́ tí ò ní sí wàhálà kan tí ò ní sílẹ̀ àwọn. Ẹ fún lówó. Iye tó wà lọ́wọ́ mi nìyẹn 400 naira iye tó wà lọ́wọ́ mi nìyẹn 400 naira lọ́wọ́ mi iye tó wà lọ́wọ́ mi nìyẹn. Àníkẹ́ni ṣé nǹkan ṣe ẹ ni ṣé ìwọ ọmọ tó ń fẹ́ táyà ni. Ṣé bá ń fẹ́ táyà nìyẹn? Màdàmú táyà ti kó bẹ́ẹ̀ ẹ̀mọ́ ìta ń repo ni epo inú ẹ̀ lọ náà yẹ tó ń tepo ń sìn sọyìn ọjàre ẹ̀yin ọmọ ètò wọ epo la ń lò epo la fi ń fẹ́ táyà fún yẹn epo ní.
transfer ni àbí torí o pẹ́pẹ́ báwo lè máa ṣe fẹ́ gbà lọ́wọ́ mi. wo má dá sí ń tiẹ̀ má dá sí wèrè ló lè gbé kó. ọmọ tó kù lọ́wọ́ mi lélẹ́yìí iye tá à ń fẹ́ táyà nìyẹn wòye lọ́wọ́ pé iye tá à ń fẹ́ táyà nìyẹn. kí ṣe tẹ́ ń fẹ́ táyà ló má tà. mo kẹ́hìntẹ́ èèyàn cash tó wà lọ́wọ́ mi lélẹ́yìí transfer ló tún kù mí náà kọ́ lọ́wọ́. ẹ ṣe transfer mo ní. iye tá à ń fẹ́ táyà nìyẹn bá mi gbà á bẹ́ẹ̀ iye tá à ń fẹ́ táyà nìyẹn. mo lákànt. iye tá à ń fẹ́ táyà nìyẹn bá mi gbà á bẹ́ẹ̀. iye tẹ́mi jẹ́ gbà ló má tà sí mi kì í ṣe ẹ tí kìíní ẹ máa sanwó yẹn ó máa pé o. ẹ bá mi gbà á bẹ́ẹ̀. èmi ò wá nígbà yẹn lọ́wọ́ tí. ẹ ó yá tẹ́ bá gbà lọ́wọ́ mi kí ló fẹ́ ṣe báyẹn. kí lẹ fẹ́ ṣe. èmi kílẹ̀ mi máa ṣe. tó jẹ́ kí lẹ fẹ́ ṣe. wọ́n jẹ́ mo ní kó má dá sí mo ní kó má dá sí èmi ẹ̀ tí ì sílẹ̀ tí máa wà ní máa ṣe tí bá ti dé ta tẹ́mi náà bá ti dé ta. mo fẹ́ fẹ́ táyà lọ́wọ́ wọn ni mo lè sọ pé èyí tó wà lọ́wọ́ mi rè wọ́n lè dá mi lóhùn. ṣé tẹ́ ń fẹ́ sọ ló má tà dàbí. àbí sùúrù jàre wà ìyá tiwa ló ń bá sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀ sọ́mọ àwọn ìyá tiwa lélẹ̀ jàre. bàbá sẹ́yìn ò dáyọ̀ mọ̀ ni ẹ̀ àmọ́ yálé kan àyè oríta ìyá bẹ̀rù ìyá tó gbẹ̀ kankan. iye tó wà lọ́wọ́ mi nìyẹn. ẹ dúró náà. mama tiwa ẹ kó yẹn wa ọ̀gbẹ́ni sọba gbàgbọ́ ni gbà. tí n bá gba owó yẹn kí n kú. tí n bá gba owó yẹn lọ́wọ́ ti ní 400 naira. tani wọ. kò ní gbé mọ́tò ikú omi ìbàdàn èmi mo sọ bẹ́ẹ̀ mọ́tò ilé ìkò ní gbé kó omi ìbàdàn. ní èmi ọ̀gá ti bẹ̀ o. ní èmi náà bí tó bá bèèrè kó máa gbé mọ́tò rẹ lọ. kí n kú. Badmus! 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 Nǹkan ṣe mí! Nǹkan ṣe mí!